Jazzy Production. Òní lọ́jọ́ ìbí rẹ̀ òní náà la máa kí alájà Chief Rukayatu Adéọlá mi Fágbèmí Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kẹ́pẹ́ láyé. Òní lọ́jọ́ ìbí rẹ̀ òní náà la máa kí alájà Chief Rukayatu Adéọlá mi Fágbèmí Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kẹ́pẹ́ láyé. Mo ṣe bí sí mi láyé o ọlọ́run mi mo tún dé tí bá ti wí gbólóhùn yẹn ọ̀nà máa ṣí ògbà láṣà ó dìlé òní tèmi alájà Rúkà Àṣàbí Chief Adéọlá ní ìlú sọ́jọ́ ìbílẹ̀ ní kásọ̀fọ́bá tó lónìí kó fún wa ní òní pátá kájọfẹ́ni tó lónìí kó máa bì kó mú jó ìgbà ọdún kan fàdéọlá o Àṣàbí. Òní lọ́jọ́ ìbí rẹ̀ òní náà la máa kí alájà Chief Rukayatu Adéọlá mi Fágbèmí Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé. Happy 28 June lọ́jọ́ ìbí ẹ̀ máa ń bọ́ sí o. Every 28 June lọ́jọ́ bí ẹ máa bọ̀ sí tí n bá ti kí ẹ látàná in advance ni mo kí tí n bá tún wá sọ kó dọ́là in arrears ló bọ́ sí tí mo fi kí ẹ ní ẹni ronú náà lábí ẹ. dáná pẹ́ Aláṣàbí everybody máa jẹun tó máa ní kí ni rí sí o sọkọ́rọ̀ rẹ̀ ò tọ́pẹ́ happy birthday to you alájà Rúkà máa wá. Òní lọ́jọ́ ìbí rẹ̀ òní náà la máa kí alájà Chief Rukayatu Adéọlá mi Fágbèmí Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé. Ẹni bá ròyìn Fúlàní àti mọ̀ lẹ́kítọ́rà kẹ́kọ̀ọ́ sí àníyàní funfun náà ló máa bí. mo mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ́gbára lọ́gà oge aya Balógun fáin gan Adéọlá dàbí egbin ó máa ń dá mi lọ́rùn ní ṣe ni dúdú ẹ̀ máa ń dán kó gẹ́gẹ́lé máa wò bẹ́ẹ̀ orí ẹlẹ́gàn ló kú yó kó gẹ́gẹ́lé máa wò bẹ́ẹ̀ orí ẹlẹ́gàn ló kú yí ìgbà ọdún kan ẹ̀ ò ní fẹ́ yí ṣòpin oore. Òní lọ́jọ́ ìbí rẹ̀ òní náà la máa kí alájà Chief Rukayatu Adéọlá mi Fágbèmí Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé. Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé. Àṣàbí aya Balógun kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ láyé. Ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. Ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. ọ̀rẹ́ rẹ̀ alájà Rísíkátù Ayílára òun ló rán mi ní iṣẹ́ òní lẹ́kítọ́rà báńkì. ọ̀rẹ́ mi ọlọ́jọ́ ìbí Rukayatu Àṣàbí ilé aya Balógun ọ̀rẹ́ mi inú mi ló jẹ́. ìyá Abdulbasiti tó ń gbé nílùú ọba màmá Ibrahima ìyá àlìyà gangan ni o Amẹ́ríkà sani wọn wà kí wọ́n bá rè wá sílé. ọlọ́run ọba tó so wá pọ̀ kò ní tú wa ká ní èṣù tó ń yàfẹ́ òjijì kò ní ráyè wà rìn wa. ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. wàá hùn máa bàtálẹ̀ obìnrin bí ọkùnrin ni a ò dédé pè ní kì í ṣe náà jáwélé lórí. yèyé ọba náà fi ẹ̀jẹ̀ ìmọ̀ rẹ̀ ní àpapá kingdom ìyẹn ní Èkó ń bí. ìwọ níyà ọlọ́jà ọmọ létí ẹ̀ṣọ́ pátá èbútèrò lẹ́kọ̀ọ́ àgbètè federal òyìnbó níjẹ̀rì àti ladies cab lajaga Àjàgà plaza ní Ìdúmọ̀tà wa ẹ̀wá wá Èkó làwà ìyẹn ní Nàìjà ń bí o. ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. ọlọ́jọ́ ìbí ó máa jó máa yọ̀ ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. kólékún lọ́lá pẹ̀lú àlàáfíà nínú ọlá ńlá. ọjọ́ ìdùnnú rẹ̀ ò ní ìbànújẹ́. kí lọ́jọ́ ìbí wà fún ojú kẹ́dà ó yọ̀ o kó rántí ọjọ́ àná ibi tó wà ní èní kó dúpẹ́ fọlọ́run tó rọ́lọ́run mi sọ̀rọ̀ nínú Kùránì o oníbẹ̀dúpẹ́ oore àná òun wá ṣe mí yìí sí ọlọ́jọ́ ìbí òní Chief Rukayatu mi Adéọlá alájà mi mo ṣe tán mo fẹ́ kì í ọ lọ sílé ọkọ rẹ aya Oníkòyí ẹ̀ṣọ́ àdìílẹ̀ dógún ọmọ ẹrù ọfà mi ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru olè tí kì í àgbàdo àfọbìnrin tó dára bí ègbin ni bàbá wọn máa ń bá lọ ogun àjàwẹ̀yìn ló múlẹ̀ Oníkòyí wù mí
ogun ojoojúmọ́ ló múlé wọn sú mi ọlọ́jọ́ ìbí òní. mo kí ẹ kó o pẹ́ gbọ́dún ọdún kan ló máa jẹ́ àmì. ọlọ́jọ́ ìbí òní. mo kí ẹ kó o pẹ́ gbọ́dún ọdún kan ló máa jẹ́ àmì.